ìbá kọ́dá ayé àṣẹ̀dá ayé ọba tí ń jẹ́rìí ní má ṣe bẹ̀rù gbìngbìn ní kí arúgbó ọjọ́ àdàgbà má tẹ̀pá ọba tó ní kí bẹ́ẹ̀ wọn àbẹ ibẹ̀ yín àgbẹ̀pà tí ń bẹ nílẹ̀ yìí ẹjẹ́ ojú mi ṣe ẹ má jẹ́ fèsì sílẹ̀ fẹ́nu kọ́ ẹ wò ó bẹ́ẹ̀ bá gbàgbé ibi tá a ti ń bọ̀ pé kẹ́ gbàgbé ibi tí àdé bẹ́ẹ̀ bá gbàgbé wípé ọlọ́run ọba ti kó mi lọ́wọ́ ọkùnrin tó yẹ kó kú sórí òun tí ò kú sórí òun ṣẹ́rí mánéjà yẹn tó mánéjì ibẹ̀ kì í ṣe tó ní o ẹni tó ní first man ni ẹni tó mánéjì ibẹ̀ tí mo pè lọ́mọ ìgárà níjọ́ kìíní àná nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ dé ló máa ń ní àǹfààní àti wá bá mi lájọṣepọ̀ tó bá ṣe wù ú gẹ́gẹ́ bí iṣẹ́ tóun yàn aṣẹ́wó àwọn kì í mú nǹkan ọkùnrin àmọ́ àwọn ọkùnrin kan wà tó jẹ́ wípé tí wọ́n bá wá wá ní kó o ṣe fáwọn wọ́n dẹ̀ máa fún ẹ ní extra money owó gidi àwọn kan wà tí wọ́n máa ń bá wọn ṣeré táwọn máa rí bíi boyfriend àwọn wípé boyfriend mi rèé ṣó ti yé yín so fún ìdí èyí èmi àti máníjà yẹn close mọ́ torí mi ò gbà fún mọ́ kò ní sanwó fún yín o ó kọ́ lè sọ pé no take customer today o I dey come o ní customer kò ní kó bẹ́ẹ̀ tó bá ti ṣe tó wà fún ẹ lówó kankan tó o bá dé owó san wàhálà ní olóko máa gbógun tiẹ̀ wọ́n ká kí ló ṣẹlẹ̀ ṣé ìjọ́ tó máa sùn sí mi ẹ̀ ò ní gbowó ọjọ́ yẹn ojoojúmọ́ náà wọ́n ń sanwó ò ń ṣe oṣù o ìgbà tó yá máa ń gbà lọ́sẹ̀ ń gbà mí wàá sanwó ọ̀sẹ̀ kan sílẹ̀ nígbà mí bọ̀dọ̀ pé ọjọ́ ìyá lọ́bọ̀ táìmù àwẹ̀ àbí ìkọ̀kọ̀ ìyẹn náà sọ pé òkè wàá sanwó ní ẹ máa sanwó ní èwíìkì ń gbà mí so tó bá ti tàbá ìwà sáré lọ sanwó ọ̀sẹ̀ kan yẹn sílẹ̀ so ti yé yín tó bá dé owó ọ̀sẹ̀ kan yẹn san ó lè sọ pé ojoojúmọ́ lórí san tó bá ti táìmù àwẹ̀ bọ̀dọ̀ tó bá ti pé kò ṣe táìmù àwẹ̀ wàá sanwó ọ̀sẹ̀ kan sílẹ̀ báwọn ṣe ń ṣe nìyẹn kódà kò fẹ́ resume sọ́dọ̀ àwọn wàá lọ owó wàá sanwó ọ̀sẹ̀ kan o tó bá lówó lọ́wọ́ mọ́njà bá ti bẹ́ẹ̀ sọ pé òkè má wọ̀rí tó bá ti rí customer yẹn ní ìsìn wọn máa wá customer fún ẹ so that wàá lè sanwó ọ̀sẹ̀ bíi méjì sílẹ̀ so that wọn náà lè mígùn àwọn dẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ fúnra wọn ẹni tó dẹ̀ bá wọ sùn lẹ́nu tó bá dúdú àtọ́tọ́ pé èmi lòun fẹ́ bá sùn kò sí nǹkan tó kẹ́ anybody ń bó òun sùn lọ́nà nìyẹn wọ́n ní sọ mọ́níjà yẹn kò gbà tòun torí pé àtúnṣe pé òun ò gbà fún mọ́ ẹni tí ó mọ̀ òun wá bẹ̀rẹ̀ lọ sọ pé kó má gbà kó má ṣe kí ni sọ òun ò gbà fún mọ́ tó bá ti sọ pé kí ni kan sọ pé no I no dey do if you wan do bring money and so me I pay money for your toto yes if you wan do you pay money yes na money na my market I dey sell so gbà mí ìgbọ̀nsẹ̀ gbọ́ tí customer bá dé tó ń gbé lọ́wọ́ ó máa lọ pé customer máa lọ pé àwọn míì fún àwọn tó bá sùn fún òun ò kẹ́ kódà ìgbà míì kó máa lọ pè wọ́n fún èmi lẹ́tọ́ máa sọ pé àwọn fẹ́ ó máa lọ pè wọ́n fún ó máa sọ pé èmi gangan làwọn tún fẹ́ so ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe wá rí ihun tó gbé mi kúrò ń bẹ̀ ń sọ tó fi dé bo èrò òbò míì àǹtí Ṣeun gbogbo ẹ̀ ń lọ déédéé àwọn èèyàn kú dáadáa lọ́dọ̀ àwọn ọlọ́pàá ń wá rédì bẹ́ẹ̀ ni wọ́n sì ń lo àwọn èèyàn lójoojúmọ́ lọ́dọ̀ àwọn bẹ́ẹ̀ làwọn èèyàn tó ń wá sí i tí ẹ rí àwọn ìlú kan wà tí mi ń fẹ́ dárúkọ àǹtí Ṣeun o tó bá kó mi dé ọmọ mi dé inú wọn báyìí wọn ló ti bímọ méjì lọ́gbọ́rọ́ ọdún wo la fẹ́ dẹ́kun kí àwọn ọmọ ìkókó máa bímọ kọ́mọ ó tó máa bímọ ọmọ tó yẹ kó máa gbowó oúnjẹ kó ti wá di ìyá arábìnrin ní kí n sọ síta fẹ̀yìn abiyamọ wípé àwọn ọmọ yín nílò ìmójútó gidigidi àtọmọkùnrin àtọmọbìnrin àti ṣẹṣẹ tí ọmọ 15 years old tó mówó dání tó lóun fẹ́ lọ bá ṣẹ́wó sùn bẹ́ẹ̀ ni ọmọ 15 years old tó mú owó dání tó lóun fẹ́ lọ bá ṣẹ́wó sùn tó bá dé kò sí nǹkan tó kàn wọ́n ọmọ 15 years old míì ti mú gbó ti wà pàdé mọ́ wá àwọn bí máa ń sọ̀rọ̀ wá ti mú owó dání ọmọ àbáṣeré máa tó ra ọtí fún ọmọ àṣekíní kan á gbé wọlé yóò mọ̀ bá àwọn ẹgbẹ́ àwọn tó tóbi lọ́mọ sùn grade by grade wá ní o lọ́dún àwọn tẹ́ bá gbọ́ wájú wọlé àwọn ilẹ̀ kọ́kọ́ máa rí táwọn sì yọǹgì tẹ́ bá lọ sọ́wọ́ ẹ̀yìn ra àwọn kan bẹ àwọn ìyá ni àwọn yòó tiẹ̀ kí ń wọ̀ nǹkan kan ìró náà máa ró wọn máa ro sábẹ́ ọyàn wá lórí ìró yẹn owó tí wọn ò pọ̀ tó wò táwọn ọmọ kékeré mi ń lọbẹ̀ kò dẹ̀ kàn wọ́n
wọ́n ní tẹ́ bá tún wá lọ sọ́wọ́ ọ̀sàlẹ̀ dáadáa ẹ rí àwọn kan wà ń bẹ̀ ní gírèdì 3 làwọn táwọn wà ń bẹ̀ àwọn tó yọ̀ǹgì àwọn tó ti bímọ àti àwọn tó jẹ́ wípé àgbàlagbà ni wọ́n tó pé ọyàn tó wá débẹ̀ gan size by size ní arúgbó làwọn yẹn wọ́n ti dàgbà from 45, 50, 60 wọ́n wà ń bẹ̀ tó sọ pé yẹlé lè kú sórí ìkíní báyìí wọ́n náà ti ṣeun àwọn tó mú nǹkan táwọn ń sọ wọ́n wà ń bẹ̀ oríṣiríṣi ni wọ́n ń jà òpàtà wọn ṣe wá rí bòbò tó máa ń wá sọ́dọ̀ àwọn tó máa ń wá yẹn bó ṣe introduce àwọn sí nǹkan mìíràn nìyẹn ó ní òun máa ń mú gbó òun jẹ́ máa ń gbọ́jà òun máa ń gbé ọjà bọ́jà wọn ò lọ fà bàbá ìwà introduce oríṣiríṣi táwọn bá jíjọ́ pàṣẹ fún mi pé mo fẹ́ fi ọkàn wọn bóun láìkì òun kí ni wọ́n á ní ṣé òun lè wà bíbáyìí ó máa gbé àwọn èèyàn kó jẹ́ pé bí òun kò máa bẹni pé òun gbé bíbáyìí kóun jẹ́ máa sanwó fún un pé òun máa wá bẹ̀rẹ̀ ní every night wípé ó ní aṣẹ́ omi 4-5 bẹ́yẹn tó máa ń lọ bá wọn ní but òun yẹn òun láìkì ẹ̀ bá ní òun lè máa gbé bẹ̀rẹ̀ kó máa ṣiṣẹ́ bóun ní ṣe máa sanwó ní máa wọrí I go dey pay your ó ní bá ti di nǹkan bíi 6 òun máa wálé I go dey pay wá ní ok mo sọ pé òun máa wò ó tó bá ti ṣe sí àwọn máa wò ó ní bó ṣe gbé báàgì ó dé máa ń gbé báàgì wá ó lè gbé báàgì yẹn wá bíi travelling bag ó lè gbà mí ó lè gbé kọ̀ọ̀kan ó lè gbé kẹ́yìn ó lè sọ̀kalẹ̀ nìyẹn nígbà tó sọ̀kalẹ̀ ìbọn oríṣiríṣi ló wà ń bẹ̀ ó ní gone mo sọ pé are you a first man ó ní I'm not a first man ajigunjalè ni mí mo ní ajigunjalè what mímí lẹ́mìí wo kíní kan ó lóun rí pé wo ń ṣe yíbo Yorùbá bíi tèmi ní ọ Cynthia tó ń pè ẹ́ owó tó ń sọ tó ń jẹ́ Cynthia tó ń sọ èdè ìlú òkè lẹ́nu ó ní wo bí mo ti fàṣírí ayé wọ̀nyí and no turning back I have asked you can you be my girl and you said yes but this thing is not dangerous I go dey keep am here nobody go know bí a ṣe ó ní bíbá yìí ọ̀hún kì í sáàṣì lẹ́yìn ẹni tó ní bíbá yìí first man ni òun ti make research òun mọ̀ pé òun kì í sáàṣì ọ̀dọ̀ yín I go dey keep am here anytime I wan use am I go dey come carry am sometimes I fit help me bring am come outside sef calm down now wetin shebi na your room be this don't worry ó ṣàmú sóhun lórí òun bá sọ pé òun ti gbọ́ ó bá ní pé don't allow people to dey come your room again pé kó máa gbé àwọn èèyàn wa mú ibi aṣọ òun yẹn bá fóun ní ó bá ní pé don't worry ó bá ra bọ́ọ̀sì fóun bọ́ọ̀sì yẹn òun ló fóun lówó kó ń lọ rà so that wọ́n á mọ̀ pé kò sí nǹkan nú ẹ̀ ó ní bọ́ọ̀sì yẹn òun ṣàrà bọ́ tó àwọn méjì kan àwọn jọ lọ́ọ́ rí pé kò sí nǹkan bẹ́ẹ̀ máníjà náà rí àbáyé bọ́ọ̀sì everybody rí bọ́ọ̀sì tó ń rà ṣé tí ìbá ti ra nǹkan tó bá ti fi hàn káàkiri yẹn ṣé ó lè má rí bẹ́ẹ̀ o ẹ má rò pé ó ṣàfihàn káàkiri ó lè jẹ́ olóòlù kan lọ́gbọ́n yẹn pé kó o méjọ pé everybody mọ̀ pé òun ra box bá ra box òun bá ṣẹ̀rà bá lọ bá ní bá gbọ́ omi ara wọn bá tó ìbọn yẹn sísàlẹ̀ box yẹn ń tó ìbọn sísàlẹ̀ box yẹn wọn á kà sọ̀hún lé lórí wọn á ní kò sọ̀tà kò sí nǹkan ní ẹ̀ pé kó má wọrí wọn á kò sí wọn á kà sọ̀hún lé lórí wọn á zip ẹ̀ ó ní irú box táwọn ra yẹn zip ó ní wọn kó sínú ẹ̀ wọn zip ẹ̀ wọ́n ṣe wàá kà sọ̀hún lé lórí o so tẹ bá ń fọwọ́ kàn gan ó wà nínú box yẹn wàá ṣe bẹ́ẹ̀ wọn ló máa wà àtàrò bó tó mọ̀ lára àtàrò wọn tó mọ̀ ṣiṣẹ́ díẹ̀ bó máa rí àwọn tó bá rí customer tó bá ti wá wọn á ṣiṣẹ́ á lọ bá ti dá lọ́dọ̀ bá ti dé àgbè ó náà ti sùn báwọn ṣe ń ṣe nìyẹn àwọn ṣe bẹ́ẹ̀ fún dídí oṣù 6 lòun fi bá fi bẹ̀ pamọ́ ó jẹ́ fún òun ní owó ó ń fún òun ní owó wọlé lọ́tún lósì àmọ́ ní pé kò sọ pé kò ṣeé ṣe kó nǹkan wà látàtàrọ kó má gbéyàn wọn máa fura sóhun so ó wá ní òkè lòdì kárí báṣà máa gbé àwọn tó bá ti mọ̀ má gbé wọn
àwọn tó kó ti mọ̀ tó ti máa ń wá tipẹ́tipẹ́ àwọn ni kò máa gbé.